mo ní òkè ṣe nǹkan tí wọ́n lè jẹ ṣó ti yé yín nísìn ọkọ ẹ̀ tó dúró ń bẹ̀ gan ó jẹ́ ń bẹ̀ bébì tó gbé wá gan ó jẹ́ ń bẹ̀ so everybody ló jẹ́ bí service days ni kò ṣe pé wọ́n yọ ṣe àbí ẹṣẹ́ ní kọ́nà àbí nǹkan kan no odò tó dẹ̀ ń gbé ẹrù lọ dandan kì í ṣe òun ní ẹni àkọ́kọ́ kò dẹ̀ ń ṣe òun ní ìgbẹ̀yìn tá a máa ń ṣe irú nǹkan bẹ́yẹn fún tára dẹ̀ ń tú wọn tí wọ́n dẹ̀ ń rí i padà sọdílé àárín mo dẹ̀ wá pé wọn kà kí ló dé àárín ó tó bí ọdún mélòó kíní kan ní mọ́mí òun sọ wípé kóun má lọ síbi ibẹ̀ mọ́ pé wọ́n fẹ́ fòun ṣùgbọ́n owó ni ìgbà tẹ́ ṣe kíní ara tún ìwọ́n níbẹ̀ ni ara dẹ̀ ìwọ́n níbẹ̀ ni mo lókè mo lájẹ́ tẹ́wá ẹgbà tẹ́ mú gbogbo nǹkan tẹ́wá ṣe tẹ́wá pàtì tẹ́ padà wà mọ́ ó ní mọ́mí òun ní kóun lọ dànù. ẹ dákọ̀ ajé nìsín. bẹ́ẹ̀ni ó ní sọ mọ́mí òun ní kóun lọ dà kíní ẹgbẹ́ ajé yẹn kóun lọ dànù kó má wò sáfẹ́ mọ́ kó má bọ́ mọ́ kó má lọ sọ́dọ̀ àwọn ọlọ́ṣun mọ́ wọ́n á ní ṣé mọ́mí yìí wọn ò rí nǹkan tẹ́ ṣe ni pé nǹkan téèyàn bá ṣe tó jẹ́ nǹkan burúkú èèyàn kì í ṣe kí gbogbo ayé rí wọ́n ní kó tó lè di pé èèyàn 20 50 wọ́n wà lẹ́yìn wọ́n ya picture wọ́n jẹun wọ́n ṣe báyìí ṣé nǹkan burúkú ni picture wà lọ́wọ́ yẹn evidence wà lọ́wọ́ àbí ẹni tó ṣe fídíò ọjọ́ yẹn gọ̀gọ̀ tó record ẹ̀ lọ́jọ́ yẹn picture cameraman níbi tó wà létí odò ibi tó ti fẹ́ gbé ẹsẹ̀ fídíò yẹn jábọ́ sí odò so kò lè bá wa print fídíò bọ̀ gbogbo picture táwa fi fóònù yà àsẹ́ǹdẹ̀ sí wọn àfọ̀ ìta lè fa because iṣẹ́ wa yóò gbà ká ní evidence because irú àwọn nǹkan báyìí ó lè ṣẹlẹ̀ ẹlòmí lè fẹ́ di gọ́vnà ẹlòmí lè máa dupò kó má jẹ́ pé nǹkan iná máa fi ṣe tó máa rí irú nǹkan bẹ́ẹ̀ kan lọ fi ṣe tánà díẹ̀ ní ọjọ́ iwájú so ó jẹ́ bí tí ọ̀rọ̀ wọn yẹn tó dẹ̀ fi lọ. màmá irú ipò ló wà nígbà tó kọ́kọ́ wá sọ́dọ̀ mi. ó wà òkè. as in tó fà á tí. wọ́n kọ̀ wọ́ ó ní tóun bá tajà olówó máa ń sọnù ó ní tóun òbí kóun kówó sínú ilé kóun máa rí ó ní bí pé kóun máa sùn kóun kọ́ máa lálàá pé àwọn ẹgbẹ́ sọ pé àwọn fẹ́ jẹun àwọn fẹ́ ṣe mọ̀dà ẹgbẹ́ ló ń dà ìlàmù ní oríta ìgbà tó dẹ̀ ṣe olówó òun sọnù mọ́ ó ní àwọn kan òun sọnù mọ́ then okay ọ̀dà máa tọ́jú ẹ̀ dáadáa nǹkan tí èèyàn bá ní èèyàn máa mójútó ni ó dàbí ẹni tó gbafá tí ò mójútó tó pátì tó bá ti mọ̀ pé ò ní mójútó má ṣòpò gbà. ní tó gbà yẹn bẹ́ẹ̀ni kí ló yẹ kó máa ṣe pẹ̀lú ẹ̀. a kò máa sáàbẹ̀ ó dàbí ẹni tó gbéṣù sílé àwọn tó ń bọ èṣù lójú tó ń bọ ògùn lójoojúmọ́ ṣàpètọ́ bá dà rẹ̀ ló máa bomi sórí ògùn mo jáde kí n lọ rí kí n bọ́ rí o kò jù bẹ́ẹ̀ yẹn lọ kò dẹ́ ń gba nǹkan ẹ̀mí kò ń gba bẹ̀rẹ̀ èmi tí mo dúró ìmọ̀ rú ẹrù yìí èmi náà mo ṣe fọ́mọ ọmọ mi tí mo sì ṣe fún nǹkan tó mẹ́ta tó jọmọ bíbí inú mi there are billions èèyàn tó ti ṣe irú nǹkan ìlọ́dọ̀ wa tá dẹ̀ ní evidence tá gbé dání gan. bó ṣe gbà yẹn ok kò ń ṣe kó kàn wá di ẹrù ẹgbẹ́ lásán. ó di ẹrù ẹgbẹ́ àdẹ̀ṣe ajé fún torí pé tẹ bá ṣẹgbẹ́ fún tẹ bá fàájì tẹ bá ṣe ajé sí tó ń tọ́jú ẹ̀ ara tù ara dẹ̀ a rí níwájú ẹ̀ bẹ́ẹ̀. ó ń yé mi báyìí ó ń yé mi bọ̀ bó ṣe wá yẹn tó bá ti pẹ́rù ẹgbẹ́ nìkan ló wá di àníṣàjì fún kò ní débi alágùntàn dé yóò kàn rúkìní yẹn sódò ẹ̀ẹ́dẹ̀ ṣàdúrà fún ló máa lọ. àgùntàn yẹn la máa pa tó máa fẹ́ jẹ́ fi ṣẹ́ ajé fún. now tí alájẹ yẹn kì í ṣe pé iṣẹ́ tí ó parí lẹ́ẹ̀kan náà ẹsẹ̀kẹsẹ̀ náà lẹ́yìn tó bá tẹ bá parí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbé ajé fún tí ó lọ máa bọ nílé rẹ̀. kò jù pé kó máa fún ní èkuru ọ̀gẹ̀dẹ̀ tó bá wọn láti pẹyẹ lẹsìn ó lè pẹyẹ lẹsìn tó bá wọn láti fún lẹyẹ tó ó lè fún lẹyẹ tó kò kí ń gba ẹ̀mí kò dẹ̀ sẹ́ni tí ó lè tọwọ́ bọ̀. tó bá tiẹ̀ fẹ́ gbẹ̀mí kì í sẹ̀mí èèyàn láyé ẹyẹ ẹyẹ tù ó ń gba àgùntàn ajé mi gan gba àgbò. ó dàbí ẹni tó ń pa ẹlẹ́dẹ̀ fúnfa tó ń pa nǹkan fún bẹ́ẹ̀ ni ó ti rí náà ògbà tó wá gbà tán yẹn ohun ọ̀wá bọ́ mọ́. ọdún méjì ló fi ń wá déédéé ìgbà tó yá ló di pé kò wá mọ́ láàrin bíi 2 years yẹn títí dìs. ṣó ní láti dọ́dọ̀ yín kó tó bọ́. kò ní kò kọ́ dandan tó bá yín tó bá lè ṣe fúnra rẹ̀ ó fì bọ̀ ìgbà tẹ́mi ń bí ó ní mọ́mí òun sọ pé kóun má fọwọ́ kan mọ́ kóun lọ dànù. ó dẹ̀ dànù. mi ì dànù mo kàn gbé sí ẹ̀gbẹ́ kan ni wọ́n á lọ church. ń bọ̀ ló wà báyìí. ó wà nílé. ó gbé sẹ́gbẹ́ kan òun lọ church. ok tó bá ṣe pé ó fẹ́ máa bọ́ bẹ́yẹn tó bá gbà tán bẹ́yẹn kò ní láti lọ church mọ́ àbí kí òun mọ́ òun ló máa ó lè lọ church ó lè lọ mosque kò sí nǹkan tí kò lè sìn but láti pé nǹkan tẹ́ gbé sínú ilé ó dàbí ẹni tí ó gba ifá tó wá gbé sínú ilé tí ò bọ́ tí ò ṣe kọ̀ọ̀kan tó kọ̀ pátì sí bíbẹ̀ nǹkan tó yẹ kó fún kò fún ó máa fàdíwọ́ bá. now tí yóò bá wá bọ́ bẹ́yẹn lẹ́yìn tó gbà lọ́wọ́ yín ṣé wọn pé ṣe covenant as in àdéhùn ti wà. yes. wípé màmá tọ́jú kìíní yìí ó tó gbà kí ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ sẹ́ni tí ò má déhùn ṣe. ẹni tí ò má déhùn yẹn ṣe ó lè máa bí kí nǹkan máa lọ sẹ́yìn kí nǹkan máa lọ síwájú dáadáa kí nǹkan máa lọ déédéé. ọ̀rọ̀ rẹ̀ lè dàrú. kò ní kú kò ní ṣàárẹ̀ orí ò ní fọ́ but gbogbo nǹkan máa dàrú. ṣé kìí ṣe pé ló fa tó ń ṣe. nǹkan kan ò ṣe kò ń ṣòun. ṣé wọ́n pé tí wọ́n á pọ̀rọ̀ ẹ̀ dàrú ẹni tó ti ń lówó tí ò lówó mọ́ ẹni tí nǹkan dàrú fún tó ó lè wà depressed. tó bá wà depressed you go to the place ibi tí wọ́n ti ṣe nǹkan yẹn fún un. ṣé wọ́n pé tí o bá lọ síbẹ̀ yẹn padà tí o padà bẹ́ẹ̀ tí o bá lọ síbẹ̀ padà gan kí ni ẹ̀ máa tó even kó máa lọ síbi bẹ̀ kó mú omi lásán kan kó fún un máa gbọ́ nǹkan tó sọ.
ó ní ajé tí òun àti tọkọ òun lẹ fi ṣe ó sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. kò sọ bẹ́ẹ̀ àṣàjẹ fún no ẹnì kò rí bẹ́ẹ̀ ni ó ń sọ bẹ́ẹ̀ sẹ́yìn pọ́pọ́ sọ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ó ní ajé tóun àti tọkọ òun lẹ fi ṣe pé tóun máa rí ṣe tọkọ òun máa rí ṣe. ṣe mọ̀ pé ẹni tó bá ń ṣiṣẹ́ tọkọ ẹ̀ ń ṣiṣẹ́ tọkọ bá rí ṣe dandan ni kíyàwó náà rí ṣe ṣe mọ̀ pé tíyàwó bá rí ṣe tọkọ bá rí ṣe báwo ló ṣe máa fi. n tó sọ kọ́ òun ó ní pé òun ti fi tòun kó bá ọkọ òun àìsàn bí ìgbà tó yẹ pé ẹgbẹ́ tó ní ó ti ń affect ọkọ ẹ̀ nǹkan tó sọ lẹ́ẹ̀kan nìyẹn o pé so tẹ́ bá ti bẹ́ẹ̀ ṣe bóun ṣe yẹn o pé òun á máa rí ṣe ọkọ òun náà máa rí ṣe ṣé tẹ́yìn bá fẹ́ ṣe fún ẹnìkan sìn. a lè ṣe fún ọmọ kékeré. tẹ́ bá fẹ́ ṣe fún ọmọ kékeré ṣé ọ̀ràn yẹn ni kó mú ìyàwó ẹ̀ wá. kò kàn dandan kó mú ìyàwó ẹ̀ wá tí ìyá a lè ṣe fọmọ ìlà ìṣèparẹ́ bí ẹ̀. torí kí ni. ìdí tá a fi lè ṣe ni pé ọmọ yìí ó kéré ó ṣe jọ ọmọ kékeré ìsìn ẹ wá gbóòṣà mo fi fún yín ní sàǹkọ agbóòṣà fọmọ tí ó àrí ìyá ẹ tá àrí bàbá ẹ tó bá gbé nǹkan fún tí nǹkan yẹn bá àfẹ tẹ kí lè má ta la fẹ́ dúró pé ó wà ń bẹ ńgbà tá a ṣe fún ta lẹ́lẹ́rìí ó dàbí ìgbà tá a ṣe kí ní minor ni. so ẹ wo woman yìí ní ìsìn ṣe mọ̀ pé àgbàlagbà ni ìyá lélẹ̀ ni ọkọ ẹ̀ ló mú wá pẹ̀lú ẹnu tọ́jọ́ mú wá sọ́dọ̀ wa a béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ìyàwó ẹ̀ ni ó ní ó ti bímọ fún ẹ ó ní ọmọ mélòó ló ti bímọ 3 ọmọ 2 fóun nígbà yẹn ṣẹ̀mú ti yàtọ̀ sí wípé ẹni tí ò lọ́kọ ó ti yàtọ̀ sí ẹni tó dá wá ó ti yàtọ̀ sí ẹni pé bí a kò nẹ́bí ẹni tí ò lẹ́bí gan ó máa wá èèyàn tó máa dúró torí irú nǹkan báyìí ni. ọkọ ẹ náà daṣọ white tó dúró tì. ọkọ ẹ wọ everybody ló wọ white njọ yẹn ẹ̀yin náà ẹni kan gbé wá kẹrì. sẹ́wọ̀n pé ẹ̀yin tó kù tẹ wọ white yẹn iṣẹ́ yín ni. temple níbẹ̀ yẹn. ọkọ ẹ náà wọ white ó dúró tì. dadi temple níbẹ̀ yẹn big temple ni. okay. ṣó ti yẹ yín bí church níbẹ̀ yẹn ṣe rí but àti fẹ́ máa lọ sódò àti fẹ́ súnmọ́ odò tán ẹ dúró everybody yẹ ká yà yín níbi tẹ́yìn rí yẹn. ṣe pé kó bá yẹ pé kò sí òde àwọn èèyàn ní focus everybody focus on the picture so even gan billions of picture wà níbi ìta kó wá tẹ́ pé àtọkùnrin àtọbìnrin àtọmọdé àtàgbà. tí wọ́n wá ṣe. tí wọ́n wá ṣe. bó tiẹ̀ ṣe wá yíwọ́ àìbọn tó yẹ kó bọ̀ yín. kò dá ṣe pé ṣe tí wàá rí bíbélì sọ pé máa wá di ohun gbogbo dájú ó sì di èyí tí ṣe òtítọ́ ẹ̀kẹ́ fi mú sílẹ̀ mo wá bíi pé ńgbà tí mọ́mí yín sọ wípé kẹ má sì kí ní ẹ̀kẹ́ dànù kẹ máa lọ sí church ìgbà tẹ́yìn wá mọ̀ bẹ́ẹ̀ mọ́mí mi mú lọ ṣe nǹkan yìí nítorí nǹkan báyìí ni ó ní mọ́mí wọn ní rárá kó má dé ìdí kìíní yẹn mu so mi ní ọ̀rọ̀ sọ ju àárín ẹ̀mí mọ́ àárín wọn bẹ́yìn. ó lè jẹ́ pé ìgbàgbọ́ mọ́mí ni òrọ̀ mọ́ tí ẹ̀mí wọn ò gbé níbi tí ìgbàgbọ́ mọ́mí Christian ni àbí Muslim. church lẹ́ ń lọ Christian ni màmá so ìgbàgbọ́ màmá ṣe é ṣe kó má gbé. but bá grandma rí picture yẹn nínú ilé tí wọ́n mú tó bá yẹ pé wọ́n bí òun tó ń bí ọkọ ẹ̀ ṣó ti yẹ tó yẹ pé wọ́n bí wọn dáadáa because lọ́sàn-án grandma ní ilé wọn náà wọ́n ti bó pictures yẹn táwọn dẹ̀ fi find this. ẹ tán kẹ́lẹ́ ìpadà. ìgbà tí àwọn méjèèjì tó bá fi wọn ṣe mọ̀ wọ́n á lè nǹkan tẹ́ bá bí mi ni máa lè ṣàlàyé lé wọn kò ní lọ débi wípé ẹ máa wò pé àbọ̀ ń lu ọmọ mi àbí wọn lu ọmọ mi. mami kò sí àlàyé tí wọ́n fẹ́ ṣe fún grandma pẹ̀lú level ìgbàgbọ́ grandma àbí àfa àtòjókòó yìí kí wọ́n wá ṣàlàyé fún wọn pé ìwọ́n ni máa bọ kínní ni o wọn ní gbà àbí wọn ní gbà wọn ní faramọ́ orúkọ bàlánà tí wọn mú ẹ ṣe bẹ́ẹ̀ ṣe sọ yẹn àìbálànà mú yẹn kò lè jẹ́ kí mọ́mì tiẹ̀ lísìn pé ọmọ àwọn ti lọ ẹ mọ̀ pé ó ti gun gíré kọjá ewé nìyẹn she has gone far she has gone far kì í ṣe pé n tó ṣe èmi ò condemn àwọn tó ń ṣe ó but níbo ló gbìyànjú ayédè tí fi ń wá ìyàtọ̀ olówó àánú ìyá àti kéèyàn ṣẹ́só. kò ṣẹ́ṣó kò ń ṣoṣó. mo yàtọ̀ lèmi fẹ́ mọ̀ o. àyàtọ̀ ẹ lọ fà ó lọ fà gan torí lè ó dá dúró ẹ lè má sí Nàìjíríà gan ọmọ yín lè bá yín fomi sórí ẹ. yes yóò wà nínú ilé. bẹ́ẹ̀ni ọmọ tẹ́ bí ó lè fọwọ́ sí ìyàwó yín lè fọwọ́ sí everybody lè fọwọ́ sí ṣé ẹ̀kọ́ tí èèyàn bá ní lè fọwọ́ sí ṣé èèyàn lè ní kéèyàn gbé fún yàn tó dẹ̀ ní bébì kò possible náà téèyàn gbọ́dọ̀ dẹ́lẹ̀ tó lè ṣe nǹkan fún yàn wàá fi ju ara rẹ̀ pé ṣé tó bá ṣe fún rẹ̀ ṣó possible kò ṣe fún rẹ̀ so tí kò bá dáa gan ní ṣe fún wọn kò dẹ̀ ṣe pé wádìí pé àmọ́ owó ṣogbó náà àwo kì í ṣe ṣogbó náà dẹ̀ kì í ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. ajé lélẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ajé àti oṣó ìyàtọ̀ ń bẹ láàrin ajé àti oṣó. má. wọ́n ti ṣe ti pẹ́ over 8 years going to 9 years by. ó ti wà nípò báyìí mọ́mí ó ti tọ́dún mélòó mà tó ti. ọdún kẹfà sísìn tó ṣe láàrin bíi ẹ̀ẹ̀mejì ní ọdún kẹfà sísìn ìgbà tó wá di ìdún tani kìíní yẹn wá ń ṣe léraléra. ọdún kẹfà sísìn ọdún kẹjọ sísìn ló dẹ̀ sí tó ṣe. no mọ́mí sọ pé ó ti bí ọdún mẹ́jọ ni so kò jìnnà sígbà náà bóyá gbà tí ò ṣe mọ́ náà ni madam ìgbà tẹ́ ẹ̀ bomi sí kinní yẹn mọ́ ṣé ẹ̀ ń bomi sí rárá ńgbà tẹ́ kọ́kọ́ gbà sá. mo máa ń bomi sí. ìgbà tẹ́ ẹ̀ bomi sí mọ́ kí ni tí ìyàtọ̀ tẹ́ ẹ rí nínú ayé yín bóyá nínú ara àbí nínú. mi take note mo kàn mú ọkàn mi kúrò níbẹ̀ pé since tán ti ní mo níṣẹ́ tí mi bá dẹ̀ bomi sí mọ́ pé ṣé kò ní sí problem màmá ní kò ní sí problem pé kí n máa lọ church
kí n máa gbàdúrà kí n dẹ̀ gba Jésù. Mo dẹ̀ ń lọ church mo ń gbàdúrà mo máa ń ṣe 3 days fasting and prayer. Good. Kí ló wá padà tí ló wá gbà wọlé wá notice pé ẹ ní issue? Mi ò ní issue. Till now. Àwọn tó lè explain bóyá irú issue tí mo ní àwọn ẹ̀gbọ́n mi. Bóyá financial issue ni mo ń sọ. Mo ní financial issue mi ò ríṣẹ́ and then mi business mi náà gbà tí mo lóyún tí mo fẹ́ bímọ wọn náà operation ni màá fi bímọ mo ta àwọn chairs mo máa ń ṣe renters chemite renters so mo ta chairs mi canopy gbogbo ẹ̀ ni mo ta so but wọ́n ní depression is real so gbogbo allegation mi kan reduce ẹ̀ because àwọn míì máa lọ bọ́ sódò wọn ní mo reason nǹkan tí mo dẹ̀ face mi ò lè explain ẹ̀tàn lórí mic. Wow. Problem tí mo gbé sórí lọ́dọ̀ ọkọ lọ́dọ̀ màmá lọ́dọ̀ àbúrò mi ló dúró yẹn I know mo mọ problem tó gbé lémi ẹjọ́ tó máa ń bá mi rò kémi náà tó máa àti ọmọge mo ti ń hustle fún life mi màmá máa jẹ gbèsè èmi màmá hustle káàkiri màmá make sure pé mi ìfẹ́ kán wá embarrass màmá mi àwọn lápò kọ́múlé láńtà wọ́n máa gbà oúnjẹ tí wọ́n ń tà tí oúnjẹ yẹn ò bá tán wọ́n máa lọ dún oúnjẹ yẹn nù ni àwọn onígbèsè ò fẹ́ gbọ́ excuse èmi àbúrò mi ìgbà tó rí pé gbèsè màmá ti ó sá kúrò ó sá wá sẹ́kọ̀ọ́ ló fi èmi àti màmá nìkan sí Port Harcourt èmi mo mọ bí mo ṣe ń hustle depression rí kọ́ ọ̀rọ̀ allegate me I own my life they should give me freedom. It's all right. Mogaji, give instruction for our sister. Our sister. She's coming on there now. Now, Mama, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Honestly, àlàyé yín kún. Ó kún gan. Ó dẹ̀ wọ̀ mí létí. Ó dẹ̀ convince wa wípé lóòótọ́ ẹ̀yin o in lè sọ ẹlòmíì o ẹ̀yin máa ń tẹ̀ ń ṣe. Ẹ dẹ̀ nídánilójú lórí tẹ́ ẹ gbé lọ́wọ́ tẹ́ ń ṣe. Mo appreciate ẹ dìde náà mà. Ta ló tún ẹ sọ mọ́mí ẹ sọ. Oro Iya Osun o. Ẹ kọ́ lè yẹ̀yẹ́ o.